wọ́n wà lápẹ̀lẹ́ ní tàà mẹ́nu bá fọ́ wa náà láti pe wà sákèèsí ẹ̀yin mùsùlùmí òdodo tọ́lọ́n ti bún yàwó ní tọ́lọ́n ti bún lọ́mọ ní láti pẹ̀yìn ìyá wa sí ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹni tọ́lọ́n ti ṣe ní ìyá àlùbáríkà tẹ́ ní ọmọ ẹ̀tún lọ́mọbìnrin lọ́wọ́ ní bàdádá náà jẹ́ o lọ́dá ọmọ náà sí fún yín o ní bàbá wa àwọn ìyá wa lọ́dọ̀ bá ní sàríkún dáadáa yín o ṣètọ́n ti máa rí sáàrin ọkọ àtìyàwó kò ní ráàrin yín wọ o ẹ wá já pẹ̀lẹ́ sákèèsí ṣé báwọn ìyàwó àwọn ànábì Ọlọ́run ṣé báwọn ìyàwó àwọn sàábé ṣé bí wọ́n ti rí làwọn ìyàwó wá rí ìbéèrè ẹmọ ìyá mi ọmọjà tara wa jẹ́ o ẹ̀yà wa lẹ́kọ̀ọ́ bá ní gbọ́rọ̀ tó fẹ́ sọ dáadáa o ṣé bẹ́ẹ̀ ti rí ṣé bẹ́ẹ̀ làwọn ìyàwó sàábé ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run rán sáyé láti wá tán ayé ṣe láti wá gbé ayé sí tọ́lọ́run fẹ́ láti sí ayé kò mí tọ́lọ́run lòun ọ̀fẹ́ àwọn ìyá wa tó jẹ́ ìyá àwọn sàábé wọ́n sì ń wo ìyàwó ànábì sàsálá wọ́n mú wọn kọ́ṣe láti máa fi sí ayé láti máa fi wá ìyọ́nú Ọlọ́run subhanahu wa ta'ala kó lè bá jẹ́ kí wọ́n lè sọ̀kalẹ̀ rẹ̀ wọ́n sì ń wo tí wọ́n ń ṣe àwọn náà ń ṣe tásẹ̀ bá kún ọjọ́ pọ̀ wọ́n ṣe lẹ́ẹ̀kan náà pé ilé ìkó àjọpọ̀ irú kóbìnrin wọlé fọ́lọ́run wọ́n ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà bá náà ní o kálukú múra fọ́lọ́run wọ́n para mọ́ kò sí pé wọ́n fi ara lẹ̀ báwọn ìyàwó ànábì ọ̀sàsílám bí àwọn ìyàwó ànábì àtàyàwó àwọn sàhábà radiyallahu alaihim bí wọ́n ti rí nu o wọ́n jọ para mọ́ ni o kí wọ́n rí pé táwọn ìyàwó tàwa ní ìsìn báyìí wọ́n rí bá ti rí o wọ́n á bí á léèrè tọ́jú àwọn ìyàwó àwọn àfáà tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fọ́mọ tí èsà àfáà kí ni wọ́n ń kọ́ lọ́dọ̀ wọn tí ń táwọn sàábé àwọn ìyàwó sàábà tí ń kọ́ lára àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí làwọn ìyàwó tàwọn tí èsà àfáà ní ń kọ́ lára àwọn ìyàwó àwọn àfáà tò ní bí àwọn ìyàwó àfáà tò ní ìyàwó tàwọn sàábé o ẹ̀kọ́ sọ wípé ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما mọ̀tálìkọ̀ á ní ọba wọn tẹ́ jẹ́ ìyàwó Ànábì sallallahu ọba sọ̀rọ̀ tó pọ̀ ó sì wá àti tó pọ̀ fún wọn ibi ó ti bẹ̀rẹ̀ ó ní pé yá nìsá ànàbí ìyàwó Ànábì Ọlọ́run ẹgbọ́n ẹ̀yin ìyàwó ẹ̀ tọ́jẹ́ páwẹ́ oní ń gbọ́ ń tàà ń sọ tàà ní ọmọ orí fáyé tẹ́yìn náà sí ń gbọ́ Ọlọ́run bú yí yí pé jẹ́ ìyàwó ànábì yá nìsà ànábì ẹ̀yin ìyàwó ànábì Ọlọ́run ẹ̀yin ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹmọ yá mi kí lè ò sì máa jẹ́ ìpèpè dáadáa fẹ́rin ìyàwó àfáà ẹ̀yin ìyàwó lè mọ́mù ẹ̀yin ìyàwó akọ́mọ ń kéwú Ọlọ́run bá sọ pé yá ní sáà ànàbí yìí ó ní pé wọ́n pè ẹ̀yin ìyàwó ànábì o wọ́n ní pé man ya'ti minkunna bi fahishatin mubayyinatin yudha'af laha al'adhabu dhi'fayn wa kana dhalika 'ala Allahi yasira ẹni tó bá ṣàìdá kánú yín tó ní pé ẹ̀yin tí ń yàtọ̀ ẹ̀yin ìyàwó ànábì tí ń yàtọ̀ ẹ̀yin ibi wá yìí ibi tí mèsí Ọlọ́run dé sí ilé bẹ̀rẹ̀ yìí gbé kẹ́lẹ̀mí ò tó gbọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ gbọ́ tí gbọ́dọ̀ yàtọ̀ yá nìsá ànàbí ẹ̀yin ìyàwó àfáà ẹ̀yin ìyàwó ànábì tá ń gbéyàwó ẹ̀yin àfáà wa ilẹ̀ Yorùbá tá ń gbé yín sípò wọn tọ́lá ẹ̀yin lẹ́mọ̀ ẹ ti ké ẹ ti mọ̀ àyàwó náà ó gbọ́dọ̀ mọ̀ atẹ́gùn dáadáa tí ń bẹ lára gbọ́dọ̀ fẹ̀sán náà láà tó bá jẹ́ pé ìyàwó àfáà ó tó wá burú ju obìnrin míì lọ tó jẹ́ pé ìyàwó àfáà ó tó wá bàjẹ́ fún ó tó wá dáa fọ́bìnrin tí èsì ìyàwó àfáà ju ìyàwó àfáà lọ sẹ́rẹ̀ pé nǹkan dàrú sẹ́rẹ̀ pé nǹkan dojúrú Ọlọ́run sọ fún ìyàwó ànábì pé àníwọ̀ ìyàwó ànábì ẹ̀yin ìyàwó ànábì lastunna ka ahadin minan nisa ẹ̀ẹ̀jọbìnrin míì ti yìí ẹ̀ẹ̀jọbìnrin míì kílọ̀pàá tó fi jẹ́ bẹ̀rẹ̀ ní pé ìní takọ́ súnnà tó bá jẹ́ pé fẹ́ gbọ́lọ́run gbọ́ dáadáa fala takhda'na bil qawl ẹ má máa díhùn
ẹ má máa déhùn sọ̀rọ̀, ẹ má jẹ́ kí wọ́n máa mọ̀ pé ilẹ̀ ń bẹ́ ń bì kan, ẹ dákẹ́ ẹnu yín, ẹ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó yẹ pé kò ní dáfìtì náà lẹ̀ fún òyàn. Àwa ń pè gbogbo èyí tẹ́ jẹ́ ìyàwó àfáà, ẹ̀yin ìyàwó lèmọ́mù, ẹ̀yin ìyàwó akọ́mọ̀ ń ké ó sí bẹ́ẹ̀ ní ibi fala takhda'na bil qawli, síbẹ̀ tí láníyàwó àníbi ọlọ́run ti rí síbẹ̀ lẹ́yìn rí bí ìyàwó ẹni ọlọ́run ìyàwó àníbi sàsálám wọn mọ́ dákẹ́ kìí sí bẹ́ẹ̀ mọ́ gbóhun sí wọn àyàfi tó bá di pàtàkì wọ́n sọ̀rọ̀ wọ́n sì sọ̀rọ̀ wọn ò ní máa déhùn sọ̀rọ̀. ìní takọ́yé tún lẹ̀ tó wá jẹ́ pé ẹ̀pọ̀lọ́ ń gbọ́ dáadáa fala takhda'na bil qawli ẹ máa dí ohùn sọ̀rọ̀ fayatma alladhi fi qalbihi maradun tó fi á jẹ́ pé tí àìsàn bẹ́lọ́kàn rẹ̀ yóò fi á máa pé òun òǹgbọ́n kan tí ń dá lọ́rùn. ẹyẹ wọ́n sẹ́ láti sọ fún ọlọ́bá sọ fún ìyàwó àdúgbò ìsànsán kọ́mọ̀ dẹ̀wò ẹ tí wọ́n sàrẹ́ bẹ̀rẹ̀ ọkọ́ láti fọ́dọ̀ sọ́rọ̀ o fayatma alladhi fi qalbihi maradun tí ó fi á jẹ́ pé tí àìsàn bẹ́lọ́kàn rẹ̀ tí ó fi wá máa pọ́jú mọ̀mọ̀ sí ohun obìnrin kì bá àjẹ́pẹ́lẹ́ a ní mọ́dẹ̀wó sọ̀rọ̀ kọ́ máa jẹ́ pé ẹlòmí ó fún ẹ̀ dẹ́wà lálẹ́ sí ìyàn ó fún ẹ̀ kó fìsí náà bẹ́lòmí yọ́ àmọ́ bá lọ wa qulna qawlan ma'rufa tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹmọ̀ sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó náà lẹ́mọ̀ sọ ẹmọ̀ déhùn sọ̀rọ̀ ẹmọ̀ sọ̀rọ̀ mọ̀ pẹ́lẹ̀ dé gbà àmọ̀ṣàlá yẹ̀wọ́ ẹ̀ sóhùn ìyàdéhùn ó ti mọ̀ náà yẹ̀wọ́ ṣetán ní ọ̀ tọ́jú pé ọ̀run dáfìtì náà lẹ̀ láwọn èèyàn lónìí báyìí ẹ máa rí ìyàwó àwọn tí wọ́n pẹ̀rẹ̀ alẹ́ ní ọlọ́run wọ́n fè lọ́fí ń dà wọ́n ò ní tí ìdébi tí ń lọ tẹ́tí wọ́n pé ìyàwó sí ò ti súnmọ́ tí ó gbó agbègbè máa rùn ọdá lójú ni ó burú ọ̀dọ̀ ọlọ́run ó burú ìsìláàmù ọ̀fẹ́ kóbìnrin tí ó jáde lọ̀tọ́ ọmọ lọ́fíndà tí táwọn ọkùnrin máa gbóòórùn rẹ̀ ó bójúmọ̀ ọkùnrin qawlan ma'rufa ọ̀tọ̀ dá èyí obìnrin tẹ́ jẹ́ ní ọlọ́run kẹwàá níbẹ̀ sáwọn ìkẹ́ máa sọ ò ẹmọ yá mi ẹjẹ́ pẹ̀rẹ̀ sí táyẹ̀táka yá nìsá ànàbí ẹ̀ntẹ́ jíyàwó ànàbí man ya'ti minkunna bi fahishatin mubayyinatin ẹn tó bá ṣe ìbàjẹ́ kan tó bá ṣe aburú kan ní aburú tó fojú hàn yudha'af laha al-'adhabu di'fayn ìyà méjì ni ó jẹ́ ń tiẹ̀ kí ló fà á ọmọ ilé wà yìí ni obìnrin tí ó ń gba ìmísí ọlọ́run ní ó yẹ kó san fún òun tiẹ̀ tó bá di kó wá di kó òun gan ní tó ń dá wàhálà alẹ́ yudha'af laha al-'adhabu di'fayn ìyà méjì ni ó jẹ́ yóò jìyà olúfin ó tó àjìyà pé ti ẹ̀rí ó ti rá jẹ́ pé wọ́n náà tó á sí orí eléyìí ọlọ́wọ́ sọ wípé ọ̀ká nìdá ní kààlọ̀ lọ yẹ sí ìrọ ọdọ̀rọ̀ fọ́nà láti sílé yìí o ẹmọ yá lọ́wọ́ sí pọ̀ mọ́ yẹ kí ló tí mi ń kún ní ilá ìwọ̀rọ̀ sí olè yìí ẹni tó bá jẹ́ pé ó dúó fọ́lọ̀ ń dáadáa ẹni bá jẹ́ pé ó pàyọ̀ ọlọ́run dáadáa tó ń tẹ̀lá sí ọlọ́run ọba ó ń tẹ̀lá sí òjíṣẹ́ rẹ̀ pàtà àmàlì sọ́ọ̀lẹ̀ ha kódà ó tó ń ṣe iṣẹ́ rẹ̀ ní ó ti ha ajírò àmọ̀rọ̀ táyé ọlọ́nàwó lára tí ó mọ̀ bá ń tí ẹ̀ lórí pé ń ṣe dáadáa méjì ní ọjẹ́ ó ti jẹ́ pé tó bá dẹ̀sẹ̀ ọlọ́run in tí wọ́n fi ja aláàta ìyà méjì rẹ̀ ní ọjẹ́ bẹ́ẹ̀ rẹ̀ tó bá sí lọ́n dáadáa bó ti bọ́lọ̀ tí ó ṣe lára tí ó gbà tí ẹ̀ ládá méjì ní ọgbà ẹwọ́sẹ́ ẹlẹ́pẹ̀já pàyọ̀ ọlọ́run o eléyìí yọ ń jẹ́ wà sí fún ogun ẹ̀tẹ́ jíyàwó mùsùlùmí ẹjẹ́ wọn mọ̀ tí ń yàtọ̀ pé bí mùsùlùmí lẹ́yìn ẹ̀yìn ẹ̀ ṣe kèfèrí ẹ fi kèfèrí rẹ̀ kó rí bó ti fẹ́ rìn ẹ fi ìyàwó ẹni burú rẹ̀ kọ́ mọ́ rí bó ti fẹ́ rìn àmọ́ wọn tọ́ jíyàwó mùsùlùmí ìwọ ìyàwó àfáà wọ́n ìyàwó lè máa mú ó gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ níbi ọ̀rọ̀ ó gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ níbi ìmúra ó gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ níbi ìṣe tó bá jẹ́ pé wọ́n ni wọn kò dára lọ́dọ̀ tiẹ̀ mọ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ kèfèrí wọn ò rí dáadáa pọ́lọ́dọ̀ tiẹ̀ mọ́ jù pé gbogbo tí ọ̀dá pátá ìdánwò ti máa rí aṣọ burú táwọn ẹni èṣù máa wọ̀ ọrùn ìyàwó àfá àwọn ọkọ̀ ti rí wọ́n àfi gbọ́nà burú kan lérùn báyìí wọ́n ti bó gbára tán ilé yóò bójú mú jẹ́ wọ́n kọ́ dáadáa lára rẹ̀ ìwọ ìyàwó mùsùlùmí jẹ́ wọ́n kọ́ dáadáa lára rẹ̀ ìwọ ìyàwó àfá ìwọ ìyàwó lè máa mú obìnrin ó pàtàkì pọ̀
obìnrin pàtàkì tóbìnrin bá dá ọkùnrin náà dá tóbìnrin bá dá gbogbo àwọn ọmọ pátá tàbí àwọn náà dá ó fi jẹ́ pé kéèyàn ó sẹ̀sá obìnrin tí ó fẹ́ tó ní pé oníọba tó ilé ṣe àmọ́ obìnrin lásán ọkùnrin obìnrin kan yẹ lásán tí ọmọ bó ti lẹ́sìn tí ọmọ bó ti ṣe rí tí ọmọ bó ti ní ìsúnmọ́lọ̀ ọba sọ́nà tààrà sí tí ó padà bí oní ẹ̀nù wà látàrí yìí yóò di pé obìnrin jẹ́ oúnjàmbá obìnrin tí ọ̀gbọ̀rọ̀ sí jàmbá pàápàá obìnrin ni obìnrin ọ̀gbọ̀rọ̀ sí jàmbá pàápàá tí a máa ń kọ́ pé oúnjàmbá obìnrin tó bá jẹ́ obìnrin gidi fọ́kọ wọ́n gbọ́dọ̀ fi ròyìn ẹ̀ tó ní pé tó bá jẹ́ oúnjàmbá ọkùnrin ti tán ó ti kú ọkàn wà lè lásán ni tó ní pé ní tí ó padà jẹ́ obìnrin ọjọ́ oúnjàmbá gbogbo tí ó yọ́ máa ṣe lẹ́yìn ọkọ rẹ̀ yóò sì máa fojú dáadáa hàn sí pé olólùfẹ́ mi ìwọ́n kìríkà ìwọ́n lòkè wọ́n lẹ̀ tó sì dẹ̀yìn kò jẹ́ nǹkan kan mọ́ yá ìmọ̀ Allahi fasma'na li'idhatina fi'at ittaqina Allaha wahda kay takuna salihat wọ́n pé yá ìmọ̀ Allahi fasma'na li'idhatina fi'at ittaqina Allaha wahda kay takuna al-faizat ó lẹ́yìn òun pẹ̀ yí kẹ́ jẹ́ ẹrú ọlọ́run bìnrin lẹ́ẹjọ́ ma ẹni ọlọ́run tẹ́ẹ̀jẹ́ ìyàwó àwọn mùsùlùmí ó pẹ̀ yí tẹ́ẹ̀ jẹ́ obìnrin ittaqina Allaha wahda ó lè wá gbọ́wà sí tí ó sí láǹfààní ittaqina Allaha wahda pẹ́páyọ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo kay takuna al-faizat ìpáyọ ọlọ́run ọba yìí ní ọjẹ̀ kẹ́ lè jẹun tí ó jèrè obìnrin ọba páyọ ọlọ́run kò lè jèrè ayé àtàkìyàmá fún ìfẹ́ àpáyọ ọlọ́run kàápáyọ ọlọ́run ara ìpáyọ ọlọ́run yìí yọ́ ma fọmọ ọlọ́mọ sọmọ ọkọ ẹ̀ kí ló ti débẹ̀ àìpáyọ ọlọ́run àìpáyọ ọlọ́run kún tí ó ma jẹ tí ó ma ṣe kò sí ìkàtí ọba tọ́lọ̀ mú bẹ̀ kí ló fà á kò sí páyọ ọlọ́run afásọ pé fattaqina Allaha wahda ẹ̀páyọ ọlọ́run ọba kan só ní ẹ̀páyà torí pé obìnrin ti wulẹ̀ jẹ́ ń tó ṣe tó tí ó bá ti mọ́ páyọ ọlọ́run mọ́ òfurufú ni olówó lọ́wọ́ ni ọmọ ìlẹ́wà ọmọ ní kíní kan tí ó páyọ ọlọ́run in tí ó ní ìgẹ́ ní ọpa ní ipa ọkọ̀ ẹ̀ kí ló fà á kò sí páyọ ọlọ́run ó yẹ kó bá sí wá sí páyọ ọlọ́run fún òyàn tó bìnrin yọ pọ̀ tó pé tó dìmọ́ obìnrin ọkùnrin dìmọ́ obìnrin ọmọ dìmọ́ obìnrin oní ọmọ tọ́jú ilé ní ọmọ tọ́jú ọkọ ní ọmọ tọ́jú ọmọ tó fi jẹ́ pé agbọ́dọ̀ máa ṣe wá sí ìpáyọ ọlọ́run fún wọn pọ̀ wọ́n lè páyọ ọlọ́run níbi bí ó ti máa ṣe wọ́n lè páyọ ọlọ́run subhanahu wa ta'ala ibi ó ti máa báwọn èèyàn lò wọ́n lè páyọ ọlọ́run lára ọkọ wọn òfin jẹ́ oúnjẹ àmbá lẹ́yìn àti lójú àwọn sọ pé yá ìmọ̀ Allahi fasma'na li'idhatina fi'at wọ́n lè páyọ ọlọ́run ẹgbẹ́ wà sí ó ṣe láǹfààní ittaqina Allaha wahda kay takuna al-faizat nítorí kẹ́ jèrè ní kẹ́ páyà ọlọ́wọ́ bá lọ́bà yóò ṣàánú wa lọ́bà yóò sì àmà àti páyà rẹ̀ yóò sì àmà àti bẹ̀rù rẹ̀ lọ́bà yóò ṣàánú wa